àjíṣe bí Ọ̀yọ́ là á rí. Diesel àti petrol tẹ́ ń wò yìí ilé epo kọ́ láti rà o, inú àwọn ọ̀rá àtàwọn ike tẹ́ ń sọ dànù inú ẹ̀ láti rí. ìyàlẹ́nu ló máa ń jẹ́ fún àwọn èèyàn bí ọ̀rá àti ike mo ṣe lè di epo. orúkọ mi ni Ọláyínká Ìyanu Michael, ọmọ ìlú Èkìtì, ọmọ bíbí ìlú Èkìtì, Ìlọrọ̀ Èkìtì ni mí. So iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe iṣẹ́ operator àti engineering pure water machines àti bottle water machines ní àwọn nǹkan tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́. Láti kékeré dáàdì mi jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ ní Federal Ministry of Works ní Àkúrẹ́, ṣùgbọ́n tó rìtáyà wọ́n kọ́ṣẹ́ auto electrician tó ń tún mọ́tò ṣe. Wọ́n wà lára àwọn tó ń ṣe remote sáwọn ilẹ̀kùn mọ́tò àti boot, so wọ́n máa ń build charger, car charger tó máa ń charge battery. So tó máa ń build ẹ̀ máa ń dúró tí wọ́n máa ń wò máa ń ṣe tó máa ti ṣe tán màá lọ mú transformer kékeré màá ṣe bó ṣe ṣe yẹn màá fi hàn wọ́n màá ṣàní àwòdà. So àti kékeré yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí anything tí máa rí tó jọ mí lójú màá fẹ́ try láti ṣe irú ẹ̀. Ní 2007 làwọn òbí mi ṣaláìsí àwọn méjèèjì, so from there struggle continues. I drop out ní secondary school, so from there àṣà kúrò àwá sí ìlú Ìbàdàn. Education wa stop, parental guidance wa stop, counseling and direction stop, finance and provision gbogbo ẹ̀ stop. A ní láti máa source fúnra wa, and for young teenagers tó lose parents wọn ní age yẹn life was very difficult. Ṣé mọ̀ pé nínú ìyà lèèyàn ti máa ń gbọ́n, ìyà ló máa ń gbọ́n yàn, téèyàn bá jẹ́ ìyàdí level kan ọgbọ́n máa sọ̀kalẹ̀ wá bí ìgbà tó ń sọ bíbélì síyàn lórí ni láìsí tíṣà kankan. So from there mo wá wò pé àwọn kan wo lèèyàn lè dáwọ́lé torí school nira láti lọ ìgbà tí ò sí fund tí ò sí backup. So mo ìgbà tá a ṣáà bẹ̀rẹ̀ iṣẹ́ pure water yẹn mo drive mo ṣe gbogbo ẹ̀. So mo wá retí wọ́n máa ń kó àwọn waste nylon, waste bottle, empty bottle wọ́n máa ń kó lọ, wọ́n máa ń rà ní factory. So àwọn tó wá ra yẹn mo máa ń bèrè lọ́wọ́ pé kí ló ń fi nylon yìí ṣe. Àwọn yẹn máa ní wọ́n recycle ẹ̀ wọ́n tún fi ń tún nylon yẹn ṣe again. Àwọn míì máa ní wọ́n fi ń ṣe bàtà, àwọn míì máa ní wọ́n fi ń ṣe aṣọ. So from there mi náà wá wò pé nǹkan tí mò ń lò yìí a máa rí ó máa ń pọ̀ ó máa ń lé ta gbogbo lẹ̀. So mo fi wò pé ó yẹ kémi náà lè wá nǹkan látara kíní tèmi náà derive látara ẹ̀. So mo fi bẹ̀rẹ̀ láti máa gba findings láti ṣe research lórí bí mo ṣe ń ṣe èyí tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Nígbà tó di 2015 so ni mo wá rí pé ó yẹ kí n get ideas mọ́ àmọ́ kí n máa bẹ̀rẹ̀ sí náwó sí. Mo ṣàṣe àwọn kankan, mo ṣe bagages, mo ṣe inverter, bó mo rí pé kò ń ṣe nǹkan tí gbogbo èèyàn lè afford nípa battery nípa solar panel ni, kò ń ṣe nǹkan tí low average people lè afford. So mo wá wò pé kí n ṣe nǹkan míì tó jẹ́ pé everybody ló ń lò, ilé ń lò, ìjọba ń lò, anybody ló lè lò, tó dẹ̀ jẹ́ pé no one can do without it. So mo ṣe wá come across pé kí n ṣe research lórí nylon bó ṣe lè sọ di diesel. So from there mo wá owó ti máa rí màá máa fi ra àwọn equipment yẹn díẹ̀díẹ̀ mo wá sọ fábúrò mi. So náà dẹ̀ ni is a good idea. So náà máa ń support mi nípa owó tí máa need owó á support mi. So ìgbà tó sọ fún mi mo wá pé well let me help him pẹ̀lú ìwọ̀nba knowledge tèmi náà ni. So a bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo research tá a lè ṣe. Mo wá discover pé ní gbogbo ilé ní Nàìjíríà yìí bá ṣe pọ̀ tó yìí gbogbo ilé láti máa ń generate waste nylon every day. Báwo mo pure water a máa ń bottle water, báwo mo wà jẹ biscuit, gbogbo nǹkan tá a rà lọ́jà inú ọ̀rá ló máa pọn. So la fi ṣe tó fi di láti 2015 la fi ṣe so 2017 la wá base lé lórí la wá ń ṣe títí tó fi di last year ta fi wá get result tó yield ta fi lè lò tó ṣe é lò. Ojúlówó waste tí mò ń lò mo ń get láti plastic àti ara oil. So plastic dẹ̀ poríṣiríṣi, nylon pure water, ike bottle water low density PE làwọn, but ike kẹ́gì, ike tó fi ṣe television tó fi ṣe oríṣiríṣi àwọn electronics tá ń lò àwọn ẹni high density polyethylene. Oríṣiríṣi plastic ló wà ṣá, a ní 7 types of plastics, but ìtẹ́mi tí ó wà tó jẹ́ favourite mi òun ni high density àti low density. Lẹ́yìn àyẹ̀wò tí a ṣe ní lab
so mo gbé lọ sí iléeṣẹ́ pure water tí mo ti ń ṣiṣẹ́, mo lò ń bẹ̀, mo fi tan generator tí mò ń lò nílé, mo ṣiṣẹ́, a fi lo mọ́tò tí a fi ń ta omi, ó dẹ̀ ṣiṣẹ́, so kò dẹ̀ sí anybody tó complain pé bóyá engine ní fault àbò knock engine, kò sí complain rárá. Àwọn challenges tí mo face lórí ẹ̀, kò sí tools, ready made tools tí mo lè lò, tí máa need nǹkan kan láti modify láti adjust, màá ṣe ní láti gbé, màá ṣe gbé lọ sílé weather kan àbí màá ṣe gbé lọ sílé panel kan táṣẹ bá mi jò. Then kò sí fund láti fi enlarge ẹ̀, torí èyí tí mo ṣe ń ṣe báyìí kéékèèké ni, kò tí ì sówó tí mo fi lè ṣe ńlá ẹ̀, so ó ní minimum capacity tí mo rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Nígbà tí mo parí ẹ̀ tán tí mo bẹ̀rẹ̀ sí lò, so ará ilé wa kan mo wá sọ fárá ilé wa kan, ó wá ní kíní yìí ń gbé ṣé kò ń ṣe illegal business ṣá, nítorí ọrọ̀ ajé Nàìjíríà ni à ń sọ̀rọ̀ nípa èyí, ń pé kí n fi tọ̀ àwọn amòfin lọ. So mo dẹ̀ ní àwọn lawyers ní ọ̀rẹ́, àbúrò mi náà ní àwọn lawyers lọ́rẹ̀ẹ́, a dẹ̀ consult wọn, wọ́n dẹ̀ sọ fún wa pé since tí ò ń ṣe crude oil àbí a lọ ń jìbù ní pipeline, ń pé tó dẹ̀ jẹ́ pé waste materials là ń lò, tó dẹ̀ wà visible láti rí, tó wà cheaper láti rí, ń pé so kò wà illegal, ń pé a lè lò. Lọ́jọ́ iwájú mo ní plans láti ní bigger plant tó jẹ́ pé màá máa ṣe fáwọn èèyàn, bóyá ilé iṣẹ́, ilé ìjọsìn, oríṣiríṣi àwọn ibi tó bá ṣáà ti ń lo diesel petrol, tó jẹ́ pé màá máa ṣe fún wọn. Bí owó àti ìrànlọ́wọ́ tá à ń rí presently nínú iṣẹ́ táwa ń ṣe tá a ti ń kówó jọ níwọ̀nba bó ṣe mọ la ṣe ṣe kékeré tó mọ̀ yìí. Now mo ní àfojúsùn pé tí in the nearest future láìpẹ́ Ọlọ́run máa gbé ìyanu dé tá a máa ní plant ńlá tó jẹ́ pé àwa náà lè máa rí 2 ton 1 ton 1,000 12,000 15,000 litres at a production, even at maybe in a week, tó jẹ́ pé other big companies lè máa patronize wa. So mo ń wò pé tó bá dọjọ́ iwájú àwa náà máa lè dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè níwọ̀nba, àá lè reduce the pressure tó wà lọ́rùn government láti circulate kíní àlùmọ́nì fún gbogbo wa, àá dẹ̀ lè dín gbogbo àwọn nylon àtàwọn ọ̀rá tó ń fò káàkiri tó ń di ojú gọ́tà di ojú tó ń jẹ́ kí ẹ̀kún mi máa ṣẹlẹ̀ yìí, àwa náà lè play part tiwa láti reduce the environmental hazard. Àjíṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan. Àjíṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni